ẹ kú dédé àsìkò yìí ní gbogbo bí tẹ́ bá ti láǹfààní láti máa gbọ́ mi tó bá fẹ́ dàbí everybody ó gbọ́dọ̀ máa ronú bí everybody ẹ wò fọ́nrán yìí. àmì ò bẹ̀rù ọlọ́pàá bẹ́ẹ̀ ni mi ò bẹ̀rù sójà èmi ò sì bẹ̀rù àwọn àmọ̀tẹ́kùn kankan wàláhì mo bẹ̀rù Sunday Igboho débi pé Sunday Igboho náà ni mo bẹ̀rù gbogbo ọmọ Yorùbá torí òun kò ní gbà òun kò ní gbà báwa bá wù àti kódà òun ni máa ń bá wa wí òun kò ní gbà rárá Sunday Igboho náà ni lẹ́yìn Sunday Igboho kò sí anybody mọ́ tí mo tún lè bẹ̀rù torí bó ṣe wà nínú àwọn Yorùbá gẹ́gẹ́ tó já wọn Yorùbá ara wọn ọ̀rẹ́ tèmi ni òun nìkan ni kò bá wa Fulani ṣe wàláhì lónìí mo bẹ̀rù Sunday Igboho débi pé tí máa gbọ́ ọ̀rọ̀ Sunday Igboho ẹ̀rọ sì máa bà mí àyà mi ó sì máa jẹ́ pé Sunday Igboho ní bọ̀ yìí Sunday Igboho ní bọ̀ wàláhì lónìí wọ́n lè fabrication dẹ̀ mo bẹ̀rù Sunday Igboho débi pé wàláhì tí n bá gbọ́ pé Sunday Igboho ń bọ̀ wá báyìí mi ó sì mẹ́rẹ̀ gidigidi wàláhì lọ́nà. ẹnu ni tán bá ti bí bàbá ẹ̀ dà lọ́wájú wọn kó lọ sọ tó bá ti mọ̀ pé ó bó lórí ẹbí yín dà lọ́wájú Sunday Igboho kó lọ sọ bẹ́ẹ̀ pé ẹnu ni Sunday Igboho ní àbí tán bá ti bí alájà kó bàbá fọlọ́fọ́ bá jà bàbá rẹ̀ dà lọ inú gbó kí wọ́n lọ kọjọ́ àwọn bandits ọ̀ kí wọ́n tẹ̀ fún àwọn bandits ní fún wọn ní 30 days pé kán fi gbé ọmọ wa padà tábà rí wọn. Sunday Igboho ṣá ó fún àwọn bandits ní just 2 hours kán fi dá àwọn àtàn gbé padà wọ́n dẹ̀ gbé àwọn yẹn wá padà live chim bàbá Igboho ṣá ẹ kéré ẹni tó bá sọ pé ẹ kéré ó ti ya wèrè. ayé pọ́n irọ́ tó ń mú àbùsí níṣẹ́ òpùrọ́ mọ̀ pé ìgbẹ̀yìn lójú ẹjọ́ níbo la ń bá ilẹ̀ Yorùbá lọ báyìí Sunday Igboho àtàwọn bloggers ẹ wá sọ security ilẹ̀ Yorùbá ẹ sọ di theatre company ẹ sọ di theatre rehearsal ẹ sọ security ẹ sọ di eré orí ìtàgé now gẹ́gẹ́ tí wọ́n pè ní ayọ̀kúnná àbí kílọ́run lóhùn jẹ́ láti ìgbà tí mo tiẹ̀ ti mọ̀ ẹ́ náà òun aṣọ rí ní orí ìkọ́ ọ̀rọ̀ tí ẹ ò lè dùn mí pẹ̀lú àwọn gbólóhùn tó máa ń jáde ní ẹnu ẹ̀ ọmọ tá a bá bí ń léèrè nínú sọ̀rọ̀ sí ẹ̀ inú ṣe sí ẹ̀ ẹ ti mọ̀ wípé ọmọ ilé ìwọ̀n bí ń léèrè. Sunday Igboho kílódé tó máa ń like láti máa play on intelligent àwa Yorùbá náà ó parọ́ irú ògbé ẹ̀ ó tún sì ń tẹra mọ́rọ̀ yẹn náà fídíò yẹn mo kọ̀ tó ń já àwọn ìran kiri ni kí ni decoration wèrè ní orí àkìtàn ẹ̀dẹ̀ ń pọ́tí lẹ́kín. ẹ̀yin bloggers tẹ máa ń gbé ìgbékúgbé ṣé kò ní pé ẹ fẹ́ kó kó ayé yín yẹ̀ṣà àwọn media house gan ta tún wò ń pé a tún gbójúlé pé wọ́n máa gbé good report ẹ̀yin náà ẹ tún sorí gbé ẹ wá di ọ̀rọ̀ tó ní pé bẹ̀rẹ̀ sí ní pòsẹ̀. Sunday ṣé tí ọlọ́pàá bá ń parọ́ ṣé chairman local government honourable Ògúndìran Jacob ṣọ́wọ́n náà tún máa parọ́ ni bá ní sí ok àwọn ọlọ́pàá wọn parọ́ DPO bẹ̀yẹn parọ́ ṣé chairman local government yẹn náà á máa parọ́ because àwọn bloggers yẹn gbogbo wọn sọ pé ó ní o fún wọn ní 2 hours wọ́n ti release àwọn ọmọ yẹn ẹ̀dà ṣé bá ń ti tiẹ̀ gangan fúnra rẹ̀ ó wà nínú àwọn tí wọ́n kó yẹn kí ló dé tó ń parọ́ náà kí ló dé tó ń parọ́ ó wá ń ṣonú gbẹ́ẹ̀gbẹ́ títì àwọn ẹni ẹlẹ́ni tó ń dá oko àwọn Fúlàní tí ò domi àlàáfíà ilẹ̀ Yorùbá rú tí wọ́n ń dá oko jẹ́jẹ́ wọn ó wá lọ ń bá wọn ó lọ ń sọ̀tì wọn ó ní owó ọnú igbó ṣé tí èèyàn bá wọnú ìlú èèyàn àwọn aráàlú wọn ò ní wẹ́kọ̀mù ẹni ṣé bí wọ́n wẹ́kọ̀mù ẹni tó gba àwọn ọmọ yẹn lẹ̀ ni ó rọ àwọn ọmọ yẹn gbànà kí ló dé tó wọ́n ń parọ́ ẹ̀yin Yorùbá ẹ má yẹ kí èèyàn máa fi ẹ̀bà kó máa fi kóyín ní omi ọbẹ̀ lọ because eléyìí ń ṣe aṣọ pa jẹ Sunday lórí irọ́ sotiye ó fi Yorùbá nation ó fi parọ́ títí ó ní iye ẹ̀mí tó sọnù ó ní iye létẹ́lómi tà ní pé Yorùbá nation yìí ó gbọ́dọ̀ bọ́ sí àìmọye owó ló ti gbà lọ́wọ́ ọmọ Yorùbá at the end of the day kọ́ mi ló ń padà ṣe kíni ló padà ń sọ at the end of the day ó ní òun ṣe Yorùbá nation mọ́ Tinubu lóhun tún tẹ̀lé fine tó bá ń tẹ̀lé Tinubu kò túmọ̀ sí pé kò sọ security outfit kò sọ di eré orí ìtàgé fún àwọn tó ní iṣẹ́ ṣe now mo fẹ́ bí ẹni Sunday àwọn ọmọ tó ní ògbálẹ̀ àwọn ọmọ tó ní ògbálẹ̀ jáde ní Ìgbòho lórí tó ṣe fídíò wọn àwọn ọmọ tó ní ògbálẹ̀ ní Ìgbòho kí ló dé tí àwọn ọmọ yẹn fúnra wọn kan fojú wọn kí àwọn èèyàn rí wọn àǹtí ẹ wà ń bẹ káṣẹ sọ pé àwọn tó kù yẹn ò lè bá ń sọ ṣé bá àǹtí ẹ wà ń bẹ kí ló dé tó jẹ́ kí àǹtí ẹ sọ̀rọ̀ ẹ̀jẹ̀ máa parọ́ ẹ̀dá ilẹ̀ Yorùbá láàmú ẹ̀ǹdẹ́ èèyàn nínú Yorùbá láàmú ẹ̀ ń play on people intelligent ìwọ ọkùnrin náà ló gbé fọ́tò jáde nípò lọ kí IG ìwọ ọkùnrin náà ló ní o wà nínú àwọn tó lọ gba àwọn ọmọ twins àti àbúrò adélọ́bù yẹn nípò wà nú wọn ṣọ́n ṣépè rọ́ fún ẹni ẹ̀yin bloggers ọ̀nù náà ṣọ́n ṣépè fún yín ni ṣépè ń já yín ni kí ló dé tẹ́ ẹ̀ mọ́jú kẹ́ máa parọ́ lọ oná fún ẹ license ìjọba ti approve ẹ nípa ìwọ náà o ti lè ṣe kíni o lè dá security company lẹ̀ security company tó gbé tó dálẹ̀ private company nínú ṣé ìjàngbara ló ṣiṣẹ́ fún ni o ṣiṣẹ́ fún ìjàngbara náà gbogbo ẹni tẹ́ lọ́jọ́ ìyẹn ẹ lọ court mi at the end of the day báńsà lè máa ṣe káàkiri ní party ẹ̀wọ̀n báńsà máa ń dúró lẹ́nu ọ̀nà yẹn iṣẹ́ tẹ́ máa padà fi hàn jẹ nìyẹn nítorí after 2027 tí ìdìbò bá lọ tọ́ lóyìn fún ìdìbò tọ́ lóyìn you stand up at the end of the day ohun tẹ́ máa ṣe kíni tẹ́ máa padà máa ṣe òun ní pé kẹ́ máa lọ ṣe báńsà kẹ́ máa ṣe security ilé oúnjẹ kẹ́ máa ṣe security party
tèmi kan ní pé kẹ́yìn Yorùbá kẹ́ lajú yín kẹ́ yé pọn irọ́ lé ọlọ́pàá dìbọnkẹ̀ nípò òsì lára wọn ṣàmà local government náà dìbọnkẹ̀ nípò àwọn òtí ìrọ̀mọ́rọ̀ kan tó bá pa àwọn Fúlàní sí inú pálásì Ìgbòho so kí ni yẹn túmọ̀ sí àwọn èèyàn tí ó ṣẹ̀ òun ló ń kanra ìta mọ́ àwọn tó ṣẹ̀ ń bẹ́nu gbó wọnú igbó lọ tó bá tó bẹ̀ wọnú igbó lọ kẹ́yẹ́ ṣòṣì kiri orí social media àtàwọn bloggers sọnù tẹ́ kóra yín jọ ilẹ̀ Yorùbá ò lè bàjẹ́ àwọn òdẹ̀ lè máa wù ẹ̀ràn kó máa da omi ilẹ̀ Yorùbá láàmú kó máa parọ́ kó máa fi tàwọn èèyàn kiri òpùrọ̀ játijàti ẹlẹ́nu rùn. púpọ̀ wa là ń bẹ̀rẹ̀ wípé ṣé 2 hours tí Sunday Igboho fún àwọn Fúlàní ṣé wọ́n ẹnu ní agbára ní jánu ní fẹnu wúgẹ̀tì ní Yorùbá àwa lọ̀tá ara wa ṣé a ti rí nísìnyí pé wọ́n ti àwọn Fúlàní yẹn ti fi àwọn yẹn lẹ̀ á dára fún wa o ibi ò ní ṣe wa o wọ́n ti fi wọ́n lẹ̀ ìbéèrè mi ni wípé ṣé ẹ mọ̀ pé ọ̀pọ̀lọpọ̀ Yorùbá àwa lọ̀tá ara wa àwa lọ̀tá ara wa àwa la gbàtara wa tí ọ̀pọ̀lọpọ̀ nǹkan kọ́ ló ní kì í ṣe gbogbo nǹkan lálọ́ máa gbàdúrà lé lórí ajá gbàdúrà kí wọ́n fi wọ́n lẹ̀ àwọn nǹkan kan bẹ tó jẹ́ pé bó ti kẹ́ gbàdúrà tó dá ìgbé ìgbésẹ̀ àdúrà asán ni ọwọ́ líle wèrè ló fi ń ṣe wo wèrè lọ́pọ̀lọpọ̀ gbà ọwọ́ líle tí ò bá fún wọn ní 2 hours yẹn pé kí wọ́n release wọn ẹ wá dákun ìbéèrè mi ni wípé àwọn tí olóyè bá wí yẹn ẹ rí i pé reaction wọn gan bọ́n ṣe dúró àwọn gangan ò deny ìpáwọn ò mọ̀ wọn pẹ̀lú bọ́n ṣe dúró nínú fídíò yẹn wọn ò deny ìpáwọn ò mọ̀ àwọn tí ń ṣiṣẹ́ yẹn ó sì jẹ́ pé àwọn ọmọ yín ni tábàdẹ̀ wọ́n gbé lọ bá wọn pé pa gbogbo wọn tí ò bá ṣe bẹ́ẹ̀ ṣé wọ́n á release àwọn yẹn ṣé wọ́n á fa àwọn yẹn lẹ̀ àwọn tó ti pa ń sìn ṣàpéyẹn ti lọ gbogbo wọn tó wà ń bẹ̀ yẹn pátá ló yẹ kí wọ́n lé dànù kí lè ròyìn sí lórí ẹ gbogbo wọn pátá tó jẹ́ Fúlàní níbẹ̀ yẹn ló yẹ kí wọ́n lé dànù ṣùgbọ́n púpọ̀ wà láti wọn sọ pé yẹn tí gbogbo wọn náà ṣe bí ní tí gbogbo wọn ní kíní ní nígbà tí wọ́n jí wọn gbé sí wọn ò mọ̀ wọn tí wọn bá mọ̀ wọn báwọn náà sì fi wọn lẹ̀ Yorùbá tá a bá ṣe tán láti gbára wa àwa náà lágbára wa ogun òní tó kéré kó wa ogun ara wa àwọn yẹn wọn lágbára tó bẹ́ẹ̀ débi wípé àwọn kan ni wọ́n ń bẹ nídìí odò tí wọ́n lùlù fúrò mi ìní rò mi fi ń jó lókè ni wọ́n fi wọn lọ́kàn balẹ̀ pé kò sí nǹkan kan táwọn ń dówó yẹn pín níbo ni owó tó bá gbà ń bo ní lọ olóyún tá pánsìn tí wọ́n ti pààyàn pààyàn nìyẹn àwa ló yẹ ká mọ̀ wípé nǹkan tá à ń ṣe ká mọ́ ṣàbòsí ara wa ká fọwọ́sowọ́pọ̀ ilẹ̀ Yorùbá ó lè rójú lóyìnbó ẹ̀ ní tètè kó àdúrà yẹn gbà o iṣẹ́ sì tó kú ilẹ̀ Yorùbá tẹ́ ṣe táwọn alágbára tí wọ́n bá fààyè sílẹ̀ bẹ́ẹ̀ irú eléyìí ní ìsìn ó jẹ́ ìlú tó ti bí yín ẹ wá ṣàn ìbò ṣe lọ títí ayé ni wọ́n mọ̀ sọ pé àwọn lákọni ọmọ lágbára lọ́wọ́ Elédùmarè ibi ò ní ṣe wá gbèrè tí ó sọ̀rọ̀ tí ó sọ pé irọ́ náà ní ń bẹ nínú ayé ṣùgbọ́n àní wo tẹ́lẹ́gàn wọn ní tàbá wo ti pẹ̀lá Yorùbá sọ bẹ́ẹ̀ yóò ní tó táwọn tó ti pẹ̀lá Yorùbá jẹ́ nítorí ìdí èyí àwa la mọ̀ wípé Yorùbá ọba tó ní wọ́n dúró tiwa ogun ò ní kó wa bí kò lè òpa nítorí ìpáàyàn níbo fún 2 hours nísìn tí wọ́n fi wọ́n lẹ̀ àbí wọ́n fi wọ́n lẹ̀ káwá jókòó kẹ́ni mọ́ gbàdúrà wọ́n tún pa wọn náà ẹ wá dákun mélòó ni á dára fún wa o ọmọ aládìkún ibi ò ní ṣe yín o àdúrà gbà o. fídíò tí mò ń ṣe ní 1:38:39 a.m. lóru mo ti fẹ́ sùn lọ mò ń wò ní òkú jẹ́ kúkú sí tó túmọ̀ sí pé gbogbo ọ̀tọ̀ bá ti jẹ́ èèyàn olóyè Sunday Igboho àti ìwọ ọ̀rẹ́ olóyè Sunday Igboho àti ọ̀tá olóyè Sunday Igboho gbogbo táìmù tó bá ti rí fídíò láàárọ̀ tàbí lóru torí mo ti sí léètì jọ bá mi repost ẹ̀ kó bá mi share rẹ̀ sọrí bí mo ṣe wáyé ọmọ mùsùlùmí òdodo ni mí before kí tó máa bọ́rọ̀ ọ̀nà kó yẹ kí n sí lálẹ́ lóru ìkó yẹ kí n jẹ́ kó dọ̀là bó a lè sọpá dọ̀là ká má dọ̀là a sì lè sọpá àní dọ̀là ká dọ̀là ọlọ́run ọba ló lẹ́ẹ̀lì ó ti yé píníkálukú táìmù tẹ́níkálukú fi ń sọ̀rọ̀ iná lóníkálukú nímọ̀ ọlọ́run ní wí bẹ́ẹ̀ jẹ́ bẹ́ẹ̀ tó máa wá bọ̀rọ̀ mi lọ bẹ́ẹ̀ sí wù mí yù ọmọ mùsùlùmí òdodo ni mí kò síbi tí mi ò sì lè fọwọ́ ẹ̀ sọ̀yà mi ò sì fẹ́ mọ bẹ́ẹ̀ nìyẹn ṣe tóbi tó kẹ́ǹkẹ́ tó bá bàrà tó bá wa tọ́ tí ìsìláàmù lára èmi ò fọ ìgbẹ́ sí lára ó ti yé tó ọmọ mùsùlùmí òdodo ni mí mo sì gbogbo àwọn aláṣìṣe wọn máa ń wò níwò pé bí mo ṣe jẹ́ mùsùlùmí òdodo torí wọ́n pọ̀ nínú díẹ̀ mi dáadáa wọ́n pọ̀ nínú àwọn èèyàn tó máa ń mẹ́sẹ̀jì mi dáadáa ẹgbẹ́ mi gàbá rí mi gan mo sì gbogbo àwọn aláṣìṣe wọn máa ń wò níwò pé bí mo ṣe jẹ́ mùsùlùmí ọ̀tá olóyè Sunday Igboho ni mo máa jẹ́ torí most àwọn brọ́dà wa náà n ò gbà tó olóyè Sunday Igboho àwọn àgbàlagbà sọ pé ara àjà lẹ́yìn wà òjijì náà ara àjà náà ni jẹun kó gìrìgìrì bá náà wàláhì ara àjà náà ni sẹ́rí àkọ́kọ́ most àwọn brọ́dà wa ní Islam tí wọ́n hate olóyè Sunday Igboho dòní tí ó sì sí ń tẹ́lẹ̀ fi pákéjì fún wọn pé olóyè Sunday Igboho ó sì rú ẹni tí ó yẹ kí wọ́n máa hate tí wọ́n lè gbọ́ àṣìṣe yẹn ó wọ́ wá lọ́wọ́ àwọn ọmọ aláṣìṣe tí wọ́n ti lo Yorùbá nation gbà yẹn gbógun ti Islam àtìgbà yẹn wọ́n ní most àwọn brọ́dà wa nínú Islam fi hate olóyè Sunday Igboho dòní kò sí ń tẹ́lẹ̀ sọ fún wọn wọ́n sì jẹ́ kó máa yé yín pé gbogbo olóyè Sunday Igboho ń ṣe yẹn àbí gbogbo táwọn ọmọ aláṣìṣe ń fi Yorùbá nation sí nígbà yẹn wọ́n sì jẹ́ kó máa yé yín pé olóyè Sunday Igboho mọ̀ sí a ti sọ ẹni tó gbàgbà ẹni tí ó gbàgbà bọ̀bọ́ mi ṣe wá ọmọ mùsùlùmí òdodo ní mí mo ti jọmọ Yorùbá tàtà ó ti mo sì nífẹ̀ẹ́ olóyè Sunday Igboho níbi yẹn ṣe nífẹ̀ẹ́ yẹn ọmọlúwàbí lọ́wọ́ bá lọ́ba tí máa ń sálóyún yóò bá mi sálóyún àdúrà tí mo kàn fẹ́ ṣe fún yín ò ní wípé gẹ́gẹ́ bí àníyàn yín àti tẹ́ fi ń jẹ́ kó yé gbogbo èèyàn pé aṣíwájú rere lẹ jẹ́ fúnlẹ̀ Yorùbá ìwọ̀nba agbára kékeré tó lọ́n sì fún yín ẹ fẹ́ fi ràn wá lọ́wọ́ ó ti àdúrà tí màá ṣe fún yín gbogbo tí ń bẹ lọ́kàn yín tẹ́ fẹ́ kọ́lọ́n kó ṣe fún yín ní ti dáadáa tọ́lọ́hún ti ṣe Ọlọ́run bó ṣe fún yín ó ti
gbogbo ìyà tẹ́ ń jẹ yìí gbogbo bẹ́ẹ̀ ṣe ń forí jágbó káàkiri tẹ́ ń forí labó káàkiri èyí tó kéré nínú ọmọ yín àti èyí tó tóbi nínú ọmọ yín àtọmọ ọmọ yín Ọlọ́run ò ní jẹ́ kí wọ́n mọ ìyà ò ní mọ̀ wọ́n wọn ò ní mọ òṣì ò ní mọ̀ wọ́n wọ́n ti wá gbé orúkọ yín dìde ní dáadáa ju bẹ́ẹ̀ ṣe lérò lọ bó ṣe méjì bó ṣe mẹ́ta náà àwọn ọmọ yín Ọlọ́run bó ti yọ̀ǹda rẹ̀ fún Islam láti jọ ọmọ ọkọ ọmọ olùbọ nígbà tí mo rí fídíò fọ́nrán tí ń jáde káàkiri nírọ̀lẹ́ nígbà tí mo sì bí iṣẹ́ dé wàláì mo ti fọ́ fún yín ju bí mo ṣe mọ́ fọ́ fún yín tẹ́lẹ̀ lọ níbo bá ṣe pẹ́ nu náà ni ó ti rí sìbẹ́yìn sàlẹ́nu ẹ̀kẹ́lómi náà dẹnu síta sìbẹ́yìn la rí inú gbó tẹ́ ń bá sìbẹ́yìn la rí inú gbó bó jẹ́nu náà ni kẹ́lómi náà fẹnu sí la fi sọ pé ara àjà náà lẹ́yìn wà ó ti kálẹ́nu náà ara àjà náà ni Ọlọ́run bó wọn bá mi ṣàánú yín o àtàwọn ọmọ yín àtàwọn ìyàwó yín àtàwọn aráalé yín àtàwọn mọ̀lẹ́bí yín àtàwọn èèyàn yín àtàwọn tó yẹ sí pé àwọn gẹ́gẹ́ lẹ́yìn náà ń wò ó ti tápá yín fi ń ga gbogbo wọn pátá Ọlọ́run bó mọ̀ ṣàánú ní ó mọ̀ fi sọ ọ́ sọ ní ó mọ̀ fàbó rẹ́ bò ìwé ẹkùn lápapọ̀ Ọlọ́run ní da gbogbo yín láàmú Ọlọ́run mọ̀ fi sọ ọ́ sọ yín ní ó mọ̀ fàbó rẹ́ bò yín Ọlọ́run bó mọ̀ ṣàlékún agbára yín ní ṣókí ẹ dákun ẹ jọ̀ọ́ ẹ má jẹ́ kí wọ́n fi gbogbo ẹni tẹ́ bá ti rí tí fẹ́ máa fi personality olóyè Sunday Igboho àtàkì ẹni religion kan especially Islam ẹ tètè wá nǹkan ṣe sí o wọ́n bẹ nínú àwọn tí wọ́n fẹ́ wó ìjọba olóyè Sunday Igboho Ọlọ́run sì nígbà fún Assalamu alaikum. Kò sí alágbára ayé kan tó lè mú ọjọ́ dání wọn yìí sì dìtẹ̀ oṣù kó mọ̀ yípo wọn yìí sì lára ọdún kọ́dún ọmọ yọ owó baba dame Chief Sunday Igboho ipa ayé kan ò ní ka yín èmi gbàdúrà fún yín bàbá àti gbogbo irú ẹkùn in general lórúkọ ẹni tó dá ayé àti ọ̀run ẹ ní ṣe é mú ìgbésẹ̀ tẹ́ gbé yìí èyí tẹ́ ṣe yìí nítorí ilẹ̀ Igboho àti nítorí ilẹ̀ Yorùbá olóṣèlú kí olóṣèlú tó bá ló máa gbàbọ̀dẹ̀ tìyín lórúkọ Olúwa ó máa kú ikú gbóná àwọn ogun ọ̀wọ́n pa ní fọnáfọnṣu Ọlọ́run tó ti wà lẹ́yìn yín bàbá Ọlọ́run tó ti wà lẹ́yìn irú ẹkùn lápapọ̀ Ọlọ́run yìí ò ní padà bàbá God bless you God bless you and God bless all irú ẹkùn entirely God bless every one of you ẹ ní farapa o yóò máa ju yín ṣe òkè òkè lẹ́yìn máa lọ ẹ ní jábọ́ ṣe rí lẹ́yìn ìlàkọjá tẹ́ ẹ ti ní ẹni bá tó lóun ó tún mú ìlàkọjá mi bá yín torí akọ̀wé rẹ̀ wípé ìpọ́njú kì yóò dìde lẹ́ẹ̀kejì ẹni tó bá lóun tó máa mú ìpọ́njú mi bá yín ó máa sánkú lójijì àwọn ogun Ọlọ́run máa lé jáde láyé lójijì ẹ ní ṣe mú gbogbo bí ẹ ti ń dìtẹ̀ yín ọ̀tẹ̀ kan máa pa wọ́n torí pé ilẹ̀ gbígbẹ ìní ọlọ̀tẹ̀ gbé irú ẹkùn kò ní bàjẹ́ God bless you olóyè Chief Sunday Igboho God bless you everyone thank you so much sir ẹ ṣeun kudos to you owó baba dami. ká mọ bá ọ̀rọ̀ tá à ń bá lọ ohun tí Sunday Igboho ní nísìnyí àdúrà wa ni o àdúrà wa ló ní pẹ̀lú support wa ká support everywhere mo rò pé àwọn alágbòho fún Sunday Igboho ní maximum support lónìí everybody dó ti lẹ́yìn definitely àwọn ẹni tó ń fáwọn people yìí ní information wọ́n ń bẹ láàrin àwọn normal Fulani yẹn ni because báwo lẹ ti máa fáwọn kidnapper wọ́n ti gbé wọn Kóńgò wọ́n ti gbé wọn dé Bẹ̀tì bọ́ọ̀nì Bẹ̀tì bó làwọn kidnapper ti mọ̀ dípò fáwọn 2 hours tí wọ́n fi release without ransom tí wọ́n fi release àwọn èèyàn láì gba kọ́bọ̀ the only thing tí Sunday need advice and sin kó máa sọ̀rọ̀ less kó dẹ̀ máa ṣe àwọn operation yìí kó máa gbé kámẹ́rà káàkiri kó máa ṣe secret kò dídẹ́ lẹ́kẹ́ gbogbo aráyé mọ̀ pé ohun tí wọ́n ń ṣe ni kó máa jagun yẹn locally ó mọ̀ wí kò mọ̀ wí ẹni yìí ń help wa ń solve problem wa fún wa ṣùgbọ́n àwọn kan ní wọ́n fi jó ìyàwó títí wọn lè gbá díẹ̀ ẹjọ́ bá mi share fídíò ìkan Sunday Igboho bá mi share rẹ̀ ákí bàbá yìí ákí olóyè yìí ẹni tí ó bá sì tún nífẹ̀ẹ́ bàbá yìí pẹ̀lú ohun tó ṣe yìí kó ń tọ̀ ń lọ wúra rẹ̀ o kó fáwọn yẹn ní 2 hours kó ń lè release gbogbo àwọn tí wọ́n jí gbé nínú yẹn nínú ìlú ẹ̀ gangan so definitely àwọn nìkan ló ń fún wọn ní format ìjọba share fídíò ṣètò. táwọn ajínigbé bá lè bẹ̀rù ẹ̀ tó dẹ̀ báwọn jókòó pẹ́ ṣe báyìí tó dẹ̀ ṣe ọ̀rọ̀ ẹnu lásán láìsan ransom ẹ̀yin ọmọ Yorùbá ẹ̀ ní option ojú kẹ́ dúró ti Sunday Igboho lọ honestly ẹ dúró ti Sunday Igboho ní tí mo fẹ́ sọ fún yín kẹ́dẹ̀ kúrò níbi ọ̀tẹ̀ ẹ kúrò níbi màdàrú kí lẹ fẹ́ mú wá sí kí lẹ fẹ́ jẹ tí ẹ̀ ní jẹ tán owó wo lẹ fẹ́ fún yín tẹ̀ ní jẹ tán tẹ máa instigate ara yín síra yín ọmọ Yorùbá náà tún máa talk against Sunday Igboho ẹ wọ ẹ gbà fọ́gà yín o ariwo kọ́ ni music o kò pa láriwo rárá ó ní mo pa láṣẹ fún ìdúró mi ò bà yín lẹ́rù ni sórúkọ mi ò bà yín lẹ́rù ni tẹ́ ẹ̀ bá rí mi ṣe àgbóró mi ni 2 hours mo fún yín in fact, God bless. I love that swag, honestly. Hello, my beautiful Nigerians. How are we doing? It's Oboda Priest. Just yesterday, the news started flying around that Sunday Igboho went to his hometown to give a stand warning to the Fulani elders that all those that have been kidnapped in Igboho town, which is his hometown, should be returned to the land ransom free. In the neighboring town, a pregnant woman was kidnapped
They asked for 20 million. They took the 20 million there. They unalived the woman. They unalived the one who brought the 20 million and left one of them, because it was two. They left one of them to go and tell them that we have collected the money and we have fired two of them. How insane is this? And after that, they came to Igboho town to kidnap some other people. Then Igboho was called upon. He got there. He gave stand warning to the Fulani elders, because they know themselves. They know the bad eggs amongst them. There are some peaceful ones, but there are some of them who are bad people, and they know where these people are. So and he gave an ultimatum that within now and the next 2 hours, if you don't bring them, there will be problem. Some news says that after 2 hours or before 2 hours that they were released. Some said they were not yet released. Unconfirmed yet to me. But this is not where I'm going. My problem is with some Nigerians. The way we reason, the way we think is like that of a chicken. We are so ungrateful, we are so unappreciative of people's effort. This Sunday, Igboho bá tiẹ̀ wá bó ṣe wá lóòótọ́, tó débẹ̀, tó pariwo sókè, tó pariwo soro, the voice is loud, and these people tremble at the sound of his voice. Give stand warning. Is that not even something to say, okay, at least he tried? Sunday Igboho is not federal government. He's just an individual who is putting in effort to help the people. I am sure if Sunday Igboho has rescued those people according to the way they have come, Nigerians will still say that, oh, maybe he orchestrated it. Maybe it's even the one that took them there. That it was a drama. Especially the OPC members. I know this will not sit with the OPC members well, because they find themselves as a rival to this man. When we are supposed to come together as a force to defend Yoruba land, they have constituted themselves a rival, the OPC. The OPC of Iba Gani Adams, they constituted themselves a rival, where this man feels that we should come together and work. They saw themselves as a rival to the situation. And yet I don't know what to do. I believe everybody is trying. OPC is doing what they can do. He's doing what he can do. Let us appreciate each other. Let us appreciate all these efforts. And then that way we can have a voice that is loud in Yoruba land. That way these people can know that there is something waiting for them. There are some people who can repel them. That way they will draw back. They will shake their sword. But when we continue to sell our own out like this, it's crazy. A lot of OPC members have come out to say, oh, sorry, have you gone to Igboho to go and ask questions? Why are we like this? Why are we not appreciative of small things? This one, I don't know what, an Confucius or whatever her name is. You made a report and you say, hey, maybe it's something deeper. What are you insinuating? Are you insinuating that he stole those people, he kidnapped them by? We should try and borrow some senses when we come online. And this one that is talking, she's abroad, making stupid speculations. She's abroad. Tell her to come home now. She will say no. But this is somebody who left his house and went straight into the bushes, go to scenes of the crimes, and was making effort. Yet you sit abroad and thwart his effort at the detriment of the people. Okay, but when draw back and say the federal government or the police that you believe in so much, they have not been able to rescue the ones that were kidnapped in New York up to today. So let us be appreciative of little things. Sunday let the government do what they can. All we need is concerted effort to make sure that this situation is contained. Let us stop being ungrateful and stupid. What is wrong with people? So guys, this is Sunday Igboho on my screen. You guys know him very well. And if you don't know him, now the man where they agitate for Yoruba nation with this, but he can't give up along the line. Now he know the reason why I give up will not be me go explain. Okay, the reason why I make this video. Recently, which is yesterday, he managed to rescue a family member kidnapped for some times now. You understand? And before he managed to rescue them, he been give the kidnappers 24 hours to release them, or else he go do in worse. And thank God, before that 24 hours reach, the kidnappers can't release the family member where they kidnapped. I can see that Sunday Igboho is doing a fantastic work. But I am not satisfied with the work. The reason is this. Before I can be satisfied, let him also use the same energy to go and rescue the kidnapped students and teachers. Yes, at least, according to himself, he even say, he know where they I also know how they operate. So I am challenging him. And if he can be able to bring them back, I swear to God, I'll be the person to pressurize their state governor to grant a request for them. You know, he be requested for his own personal security from Oyo State governor. Yes, according to him. And as if up to now, the Oyo State governor never answer him. Like all those security where they move on with them now, I don't think what authorized security measure. For me, I don't think so. So if he can prove us, if he can prove a point by going to what, bring back those children, I swear to God, the state governor will answer to his request without any delay. That is my dear to him.
You understand my point? And according to a lot of Nigerians, they are saying that that rescue is a stage rescue. And I know waiting this stage, something where they plan. You know, at first I was scrolling, thinking the same thing, because before you give them that 24 hours, if you don't know, see, they go release them or they don't pay the ransom. I don't think you are understanding. So maybe me also, I am seeing it like it's a stage work. And, you know, it's also working for APC. So they want to prove a point. And I want to tell Nigeria, do you know that this issue of insecurities, your local government chairman, your councillor, a lot of people in collaboration, collecting money because of this insecurity. Abiona, no. They are using it for business. So if they tell you the amount of money they are pushing on to rescue these people, you prefer that the insecurity keep going. And this same thing, this same kidnapping of a thing, it go shock now, say, now then the indigenous of Oyo State, which is the same local government, they are responsible for this kidnapping. You will not tell me that they kidnapped about how many students. Is it 45 or 50 something, 40 something? And inside that same Oyo. Because if you want to tell me, these children, they don't go get strength to trek at least 10 kilometers or 20 kilometers. Me, a lot of them no buy. Because these children, they are kids, they are every they back them. So I still believe they inside that Uyo. And the Uyo people, they know where they did. The Uyo people know where they did. Like I used to tell Nigerians, see all those things going on. Anything will happen for your local government people get hand inside. Outside that feed day, based on say maybe now them carry better weapons come. But now your local government people, now then they in charge of the cocoa where they go for your local government. You will not understand anyway. ọ̀tẹ̀ ló ń jẹ́ ló ń pè ọ́ kò sẹ́ni tí ò lórúkọ tiẹ̀ àti wípé ọmọ kì í gọ̀ títí sẹ́ẹ̀ kó gbàgbé orúkọ ara rẹ̀. ààfin tèmi ò nílò ìdánimọ̀ lọ́jà tó bá dọ́jà báyìí wọ́n á mọ̀ pé ó dọ́jà ni. èmi tí ń tòótọ́ Samuel Owóyẹmí fẹ́lẹ́fẹ́lẹ́ láyé lórúkọ mi, fẹ́lẹ́ ní gbogbo èèyàn mọ̀ mí sí. èmi náà kọ́ Ọlọ́run ọba òkè ló fún mi ṣe ní gbogbo ìgbà.